أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي يرفع بالعلم أكواما ويجعل من أهل الفضل مصابيحا وأنجما والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا ومرشدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الجزاء آمين أكي الله الله أكبر أشياء صلاة فنشن لا نبي ومحمد صلى الله عليه وسلم kò sí nǹkan tó kù fún wa lẹ́yìn ìgbà tá a ti kí Ọlọ́run ta ìṣàṣàlátù fún ànábì ìjú ká kí àwọn àfáà wa tí wọ́n ti lọ. Bisimilahi kul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Mo wá kí babalágége Maulana Limudir. Àlékún àlàáfíà, àlékún ẹ̀mí gígùn k'Ọlọ́run ṣe fún bàbá. Bisimilahi li'ilafi. Bismillahir Rahmanir Rahim. Li'ilafi Quraysh, ilafi rilata shita'i was-sayf. فليعبد رب هذا البيت الذي أتمهم من جوع وآمنهم من خوف. Mo wá fi kíkí tiwọn, mo fi kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà. Salamun alaykum sharrafallahu qadirakum. Salamun alaykum sharrafallahu qadirakum. Wadamat alaykum ni'matun wa sururuha. Wadamat alaykum ni'matun wa sururuha. ودامت عليكم نعمة وسرورها. A fi ẹsẹ̀ orin ni a fi kí yín Ọlọ́run ọba tó ní kíkí á bá mi kí yín ju bí mo ṣe kí yín lọ. Àmín. Mo wá kí ẹ̀yin màámi ẹ̀yin sisters mi pẹ̀lú kíkí tí fi ní àlàáfíà jù. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ohun tí ó máa jẹ́ ọ̀rọ̀ ṣókí ní alẹ́ yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ obìnrin àbí kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ a ní ìbẹ̀rù Ọlọ́run mọ́lẹ̀ ní. Màá wá fi ẹsẹ̀ orin méjì màá fi sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run. Ittaqillaha fataqiwallahi ma. Ittaqillaha fataqiwallahi ma. Mo ti fẹ́ fo àwọn onítèmi méjèèjì Alhaja al-Markaziyyah wa Nizamiyyah. جاورت قلب مريء إلا وصل. Hajj 2026 àjọ ń lọ ni. ليس من يقطع تركا بطلا. Ó ṣe Àjọkẹ́. إنما من يتقي الله البطل. Àfáàní ittaqillaha fataqiwallahi ma. اتقي الله فتقوالله ما. Kí ló yẹ tá a páyà Ọlọ́run ọba mọ́? Kí ló yẹ tá a bẹ̀rù Ọlọ́run ọba mọ́? اتقي الله فتقوالله ما. Kí ló ní tẹ́nìkan ò ní tó wá ń ṣèjọra ẹni lójú sọ́lọ́run ọba tó dá ẹ? اتقي الله فتقوالله ما. Gbogbo ẹni tó bá páyà Ọlọ́run ọba láyé kò ní bẹ̀rẹ̀ ìtìjú bọ̀ ń bẹ̀. جاورت قلب مريء إلا وصل. جاورت قلب مريء إلا وصل. Mo sọ̀rọ̀ kan lálẹ́ àná bọ̀ ayò gbà mí láti parí ọ̀rọ̀ yẹn màá wá parí ẹ̀ ń bí báyìí. Ṣéwù kan àti Mùrídì ẹ̀ wọ́n jọ ń bára wọn ṣe. Mùrídì yẹn wá ti pẹ́ lọ́dọ̀ Ṣéwù yìí títí ó wá ń retí àwọn àjá ìbò àwọn karama lọ́dọ̀ Ṣéwù yìí kò wá rí. Ọ̀rọ̀ yẹn wá ń sọ kúlẹ́kúlẹ́ lọ́kàn ẹ̀. Ó wá di lọ́jọ́ ọjọ́ kan ó wá ní akramakumullah sà. Mo ti wà lọ́dọ̀ yín tipẹ́tipẹ́ lazamtuka khamsa sinin ma faraktuka lazatan walam ara minka karamatan. Mo ti lo ọdún 5 gbáko lọ́dọ̀ yín mi ìwá rí kí ẹ fi ọjọ́ kan ṣe karama kankan rí. Ṣéwù yìí wá wò ó wá sọ fún pé why hack ó mà ṣe fún ẹ o. Aligo àìtánì kọ̀dìtàrọ́kùtù fáridàn mi furudillah láti ọjọ́ tó ti ń bá mi ṣe ṣó ti rí mi kí n gbé ọ̀ràn ọ̀yàn kan jù sílẹ̀ inú ọ̀ràn ọ̀yàn Ọlọ́run ọba rí. Ọmọ kéwì ní láà mi ì tí ì rí yín rí. Ṣéwù tí wàá bí níbẹ̀rẹ̀ kan. Ṣéwù ní Aligo àìtánì àwọ̀ntù mi sunnati fi sunnati Rasulillah fi sunnani Rasulillah. Ṣéwù bí pé ṣó ti rí mi kí n fi ojú kéré àbí kí n yẹ̀yẹ́ súnà ànábì kan rí. Ọmọ kéwì ní rárá
ṣéwù tí wàá bí pé alirọ̀ àìtánì ìní harọ́tù yumunatan how you sirotan ṣó o ti rí mi kí n fi ọ̀tún pé òsì rí ṣó o ti rí mi kí n pa irọ́ tí ò ṣe rí ṣó o ti rí mi kí n pe wájú lẹ́yìn rí ọmọ kéwì yìí wá ní là ṣé wọ́n sọ fún yín pé azi ìwọ̀lọ́ ìyàl karama ṣé wọ́n sọ fún ọmọ yẹn yín pé gbogbo nǹkan tó rí tí mo kà kalẹ̀ fún ẹ yìí gbogbo nǹkan tí wọ́n ń pè ní karama nìyẹn ṣé ewu bẹ̀rù ọlọ́wọ́n ọba ó sì dúró ti ọlọ́wọ́n ọba kò sí nǹkan tó wọ́n fẹ́ fàyọ níbi ọ̀rọ̀ yìí ju yí pé ṣéwù sọ fún ọmọ yẹn yín pé al-istiqamatu khairun min alfi karama kí èèyàn dúró ti ọlọ́wọ́n ọba kò sọ yí pé kò sí ẹni tó lè gbà mí nígbà ìṣòro nígbà ìdẹ̀ra ju ọlọ́wọ́n ọba láàlọ́ ó lóore ju kó máa ṣe ẹgbẹẹgbẹ̀rún karamọ̀ lọ léyìísá máa ń yẹ kí tọ̀hún túrú kan bá tọ́lá ni. léyìísá máa ń yẹ kí tọ̀hún túrí kan bá tọ́lá iná máa yẹ tẹ́kí lọ àlìbàtọ́lá. àwa obìnrin tó ń ròyìn pé òun rí boyfriend ẹgbà òun rí ọkọ ẹgbà ó wá ń wo ìpè akọni ní ẹ lójú ọ̀nà ibi tó ti ń rí gbà yẹn ó kì í ṣe akọni o léyìísá máa ń yẹ kí tọ̀hún túrú kan bá tọ́lá ni. léyìísá máa ń yẹ kí tọ̀hún túrí kan bá tọ́lá. ìwọ ọkùnrin tó ń ròyìn pé òun rí àwọn èèyàn gbọ́ látàn torí iṣẹ́ burúkú tó ń ṣe ó wá ń ròyìn pé akọni ní ẹ látàn torí nǹkan tó ń ṣe ò kì í ṣe akọni léyìísá máa ń yẹ kí tọ̀hún túrú kan bá tọ́lá. iná máa yẹ tẹ́kí lọ àlìbàtọ́lá. dájúdájú ẹni tó bá páyà ọlọ́run ọba ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba níkọ̀kọ̀ ní gbangba òun ni akọni. afáwa ni asin ilà nọ́ọ̀sì tẹ́sítà abidukulu báwùmù fàtọ́lá mastabada ìsánú ìsánù. afáwa ni máa ṣe dáadáa sí ọmọ ènìyàn tó bá ti ń ṣe dáadáa kò sí ẹnì kan kò lè ṣe dáadáa láyé kó má páyà ọlọ́run ọba ẹni tí o bá sì páyà ọlọ́run ọba kò lè ṣe dáadáa sí àwọn ènìyàn. ibi tí máa parí ọ̀rọ̀ mi sínú ni ó yẹ jájọ ní hamudan. شكرا شكرا لك يا ربي يا مولاي فيما قد أنعمت علي على في دنياي مدامي لامù má fọ̀rọ̀ ẹ̀mí mi ò kí n rí bá ti ṣe kí n rọ́nà gbé gbà ó kógo mi ò buyọ kójú tẹgbẹ́ mi lọ kí n má ṣe ṣe lásán àmì náà mi àmúdá àmúdá ṣùkúrà ṣùkúrà lákàyà rọ́bì yá mọ́láyà fíìmọ̀ ọ̀kọ́dì àní àmúdá láyà àlà àlà fi dùnìyàyà olúwa mo tún ti dé. Olúwa mo tún ti dé sọ́dọ̀ rẹ ọlọ́run mi mo ti tẹ́wọ́ mi sí ẹ kí má kà ló fífo kó wọlá ìyá mi tó bí mi lọ́mọ kó wọlá bàbá mi tó tún ṣọlọ́kọ mi àmúdá àmúdá ṣùkúrà ṣùkúrà lákàyà rọ́bì yàmọ̀ ọláyà fíìmọ̀ ọkọ̀dì àní àmúdá láyà àlà àlà fi dùnìyàyà. Ẹfún ẹ dákun torí ọlọ́run àfààní màmá bẹ̀ wá ẹ lè jókòó sá ẹ lè jókòó. Kí wọ́n kálukú fi máa ń tó kùtà fẹ́ ṣe ń bí ọ̀dọ̀ àwọn tó kùtà lọ ọ̀dọ̀ yẹn bíi mẹ́rin ni sí márùn-ún. Àwa fẹ́ tètè ṣe ń tá a ṣe kóyìn tó sọ pé kí ló dé wà ń lọ́dọ̀ tiẹ̀ náà. Bí o tiẹ̀ tí mà tètè máa ṣe gbé ìgbàlẹ̀ má báyìí ó ti débọ̀ lójijì nu wọ́n ló máa tó bá fẹ́ sọ bó ṣe pé fáwọn èèyàn ni wàláyé ó ti kanlẹ̀kùn ẹ̀ gógógó báyìí òun bò sí fún yóò sì nǹkan rẹ̀